ẹjẹ́ ṣèbà òkìkí sọ́mọ̀ ọba àpèlọ́lá ẹjẹ́ yàn alágbára ńlá ọba tó agbára ńlá para ẹ̀ lájúbà sọ́pì ọ̀kẹ́ ni o ẹ̀sìn kéde méjì nínú ilé bàbá Fárídátù ọkọ Àmínà o òkú ayẹyẹ ọjọ́ ìbí òní tó bá ẹ láyé jábẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba tó wọnú iná lọ́jọ́ sí tí náà òjò bàbá tó wọnú odò tí ò fara kan mi ńláńlá nínú ọlá ńlá jẹ́ ń bá ọyìn ládàá tán lálóhùn pé lálóhùn gbogbo òkìkí sọ́mọ̀ ọba àpèlọ́lá ológun àjọbọ òkè Fáratì ọba tí gbogbo ayé ń kẹ́nujọ pé tí ó pèèyàn kankan ọba tó dá ẹ sí dọjọ́ òní ọba tó jẹ́ kó o wà láyé wà láàyè ọba tó jẹ́ kó o wà láàyè rere ọ̀rọ̀ ohun àgbà kan sọ pé bí a bá ti ń ṣe ohunkóhun ká máa fi tẹlẹ́dùmarè síwájú ó ní ohun gbogbo tá a bá ti ń ṣe ẹjá máa fi tẹlẹ́dùmarè síwájú àdìbò fún àgbà òye ó ń lọ sóko ayé ẹ̀ lọ́dún tá a bá ti ń ṣe ohun gbogbo ká máa fi tẹlẹ́dùmarè síwájú adíbá fún igi kan gàgàgógó tí ń bẹ lẹ́gàn wọn ni ó kára kúrò lẹ́ẹ̀bọ ni kó wá ṣe bádániwáyé ò bá dá ẹ sí ìdọjọ́ òní ọkọ Àmínátù bàbá Fàrídà bí ìbá ṣe pé adániwáyé pa ẹ́ mọ́ ọ̀rọ̀ òwe mímọ́ sọ pé ìbá má ṣe pé Olúwa pa ìlú náà mọ́ ó ní àwọn olùṣọ́ ń ṣe lásán ni ìbá má ṣe pé Olúwa kọ́ ilé náà asán làwọn tó ń kọ́ asán ni wọ́n ń ṣe mo bá ọ dúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba Elédùmarè tó bá ẹ ṣe ọba tó dá ẹ sí dọjọ́ òní ọba tí ò jẹ́ kó ti yàn fún ọba tí ò jẹ́ kó ti kọlẹ̀ bú ẹ bí iṣu alágbára ńlá tó dá ẹ sí mo bá ẹ ṣèbà lọ́wọ́ òkìkí sọ́mọ̀ ọba àpèlọ́lá alágbára ńlá ọba tádé orí ẹ̀ ń ṣẹ̀lẹ̀ rẹ̀ ọba tó wọnú iná lọ́jọ́ sí tí náà òjò ó wọnú odò sẹ́kò fara kan mi ńláńlá nínú ọlá ńlá ni sọfí ọkẹ́ ni o òun ni ládàá tán lálóhùn pé lálóhùn gbogbo alánà àǹfààná oníjẹta ìjẹrin oníjẹrin ìjẹfà oníjẹjẹ ìjẹjọ oníjẹsán ìjẹwà ọba tó lọ gbára gidi bí ikú omi kọ̀ǹkọ̀ bí ẹni tì gànàkú bí iná odò alágbára ńlá ìlú ṣèbà sọfí ọkẹ́ ni o òní gangan làyájọ́ ọjọ́ òun pé òní gangan lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹwàá 30th of October àyájọ́ ọjọ́ tọ́dániwáyé ṣẹ̀dá ìwọ ni ó yá sọ pé ẹlẹ́yẹlẹ̀yẹ ń yẹ ìgbà ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dọ́rùn ọ̀pẹ̀ sọ pé ẹlẹ́yẹlẹ̀yẹ ń yẹ ìgbà ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dọ́rùn ọ̀pẹ̀ ó adíbá fún olúkòso àlàjù agbégùnmọ̀fọ̀ arábàmbí àfìgbọ̀ta wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ́gun ìyẹn ń jẹ láàrin ọ̀tá ó ń fojoojúmọ́ kọminú ogun wọn ni ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe ó ti yẹ fọlọ́ọ̀dì dandan ni kó yẹ ẹ́ torí yẹrẹyẹrẹ ni màrìwò ń yẹ malẹ̀ sọfí ọkẹ́ni ẹ̀sìnké ó máa yẹ ẹ́ dalẹ̀ ibi tó ti ń jẹun tó ti ń rówó ajé náà ibẹ̀ ò ní dín lágbára lọ́wọ́ olúdáyé ta ló ń ṣòro ibi lórí ẹ̀ ta ni inú ń bí torí pé oródùn òní lágbára lọ́wọ́ olúdáyé onítọ̀hún á kàn jọ̀gbọ̀n wo bí o ọjọ́ òní tó bá ẹ láyé adániwáyé ló jẹ́ kó ṣojú ẹ ó ti ṣọdún èyí sọ pé àṣe ìṣètúnṣe ó ti ṣe èyí wa tún ṣàmọ́dún mi ò mọyì ọdún tó ṣe àmọ́ ó máa ṣogójì ọdún láàyè rere mo mọ̀ pé ó ti ní lọ́mọ ọgbọ̀n ọdún ogójì ọdún 40 máa bá ẹ láyé 50 máa bá ẹ láyé 60 máa bá ẹ láyé 70 wọn ní ṣèyàn lẹ́yìn ìwọ ó máa ṣe 80 ó máa ṣe 90 wàá ṣe 100 o ní pẹ́ ìsọ̀lògbò wọn ní gbé ẹ sórí wíbàìrò gbẹ̀yìn ayé ẹ lágbára lọ́wọ́ olùdáyé ó máa dára fún ẹ dalẹ̀ ọkùnrin ẹ máa balẹ̀ ó ti ń rí jẹrí mu lágbára lọ́wọ́ olùdáyé ò ní tọrọ jẹ ìbànújẹ́ ò ní kàn ẹ sọ wípé òdì abiti òkú alága ara wọjà adébámáyé èyí tí ń ṣọmọ bíbí ẹlẹ́kùn rẹ nígbà tí ayé ń dùn nígbà tí ayé ń kan wọn ní ó kára kúrò lẹ́ẹ̀bọ ni kó wá ṣe sọ pé ayé mi Olúwadámiláre yóò máa dùn bí oyin ọ̀yànkẹ́ sọ pé ọkẹ́ni ayé máa dùn dálẹ́ ó máa rí gbàlò ó máa dára fún ẹ sọ pé òdìdí ní fẹnu dígun ọ̀wàwà ní gbókèrè búṣẹ́rì ẹni gbóhùn olóbùrú lókèrè kò téri ó pọ̀n jẹ fọlọ́ àdìbò fún irin wọ́nwọ́ èyí tí ń ṣe yèyé ìdàrí pápá wọ́n ní ó kára kúrò lẹ́ẹ̀bọ ni kó wá ṣe bí irin wọ́nwọ́ ti ń fọhùn bẹ́ẹ̀ ni irin wọ́nwọ́ ń ṣẹ́gun sọ̀bì ọ̀kẹ́ni ó máa ṣẹ́gun oṣoolé ó máa ṣẹ́gun àjẹ́ òde ó máa ṣẹ́gun kẹ́ni mámà ní ẹni bá robi sí ẹ tó bá ṣe pé tiẹ̀ àtaya tó fẹ́ àtọmọ tó bí gbogbo ayé ń pẹ́ nítorí pé ká ẹ kú ní wèrèwèrèwe
sọ fún wọn pé a kì í gbọ́ sọ́nà abẹ́rẹ́ lómi wí fún wọn pé a kì í gbọ́ gbìyèrà àlàtájábálá inú ajá ló ń gbé èrò ibi ọ̀tá lórí ìwọ ó máa jẹrà mọ́ wọn nínú ni àlàtájábálá sà nínú ajá ní gbé kò sẹ́ni tó mọ̀ dí òjò bí Ṣàngó bá kúnlé a máa kí ipò ṣeun ni Táíwò bó bá pààyàn a máa kí ipò ṣeun ni ó ti mọ́yè yìí jẹ náà ó ti ṣọdún èyí àṣẹ ìṣètúnṣe sọ pé ọkọ ṣẹ́ ọkọ fún àdáṣẹ́ àdá fún imí funfun lọ ní wàràkà ń so lálẹ́ odò adíbábù ṣẹṣẹ jù wọ́n èyí tí ń ṣolúbodè ọlọ́run sọ pé ire ajé ire owó ire àìkú ire kí n bẹ́gbẹ́ pé ni mo yàn látòdì ọ̀run wá ṣẹṣẹ jù wọ́n máa gbọ́ o nínú gbogbo olówó ayé kémi náà polówó ayé pé kí n bẹ́gbẹ́ pé kí n rí gbà lò kí n má tọrọ jẹ kí n má pàkísà lò gbà wo bí o pankẹ́rẹ́ kan kì í já láàrin ẹgbẹ́ sọ bí o kẹ́ni o ní yọ sọnù láwùjọ lórí rẹ torí pé ifá kan ní ajá àbálẹ̀ ní ti ràgìdà o adífá fún pankẹ́rẹ́ ń jẹ láàrin ọ̀tá ó ń fojoojúmọ́ kọmi ní ogun wọn ni ó kára kúrò ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe lágbára lọ́wọ́ olúdáyé kì í já láàrin ẹgbẹ́ pankẹ́rẹ́ o ní yọ sọnù láwùjọ lórí rẹ aya kẹ́ni o ní fojú sunkún ọkọ o ní gbọ́mọgbìn lóye ìbànújẹ́ ò ní kàn ẹ́ torí ọ̀rọ̀ àwọn àgbà kan sọ pé wọ́n ní behind a successful man obìnrin kan bẹ níbẹ̀ tó dúró tì í gbẹrangan olóríire aya ló ní ọ̀rọ̀ àwọn àgbà yẹn wọ́n sọ pé Sókótó ni wọ́n ti ń pilẹ̀ àrán tó fẹ́ dàgbà tán agbógun odó agbàgbà ọlọ adífáwá Kẹsàn tí ń ṣe baálẹ̀ ọjà ó ń bọwọ́ kàn fún olóríire aya Akẹsàn ń dádé aya ẹ̀ ń dájà olóríire aya kàṣà ìdájà rere lágbára lọ́wọ́ olúdáyé ikú ò ní payamọ́ ẹ lọ́wọ́ o àìsàn ò ní gbáyàgùn mọ́ ẹ lọ́wọ́ lójijì ò ní fojú sunkún ẹ̀yin mùtúmùwà ọ̀rọ̀ ọ̀hún wá ń dùn mí mo fẹ́ bá délé àwọn bàbá tó bí i lọ́mọ ó sọ fún mi pọ́mọ wọn níjẹ̀bú ni ẹ̀sìn pé máa kíyèsí gbólóhùn ẹnu mi ìjẹ̀bú ọmọ alárẹ̀ àwọn kan sọ pé lóríkì mo nírọ́ ni wọ́n ń pa sọ bí ọkẹ́ni ṣé kí n bá ọ dóríkì ilé bàbá tó bí ẹ lọ́mọ kí n bá ọ kí bàbá ẹni tó bí ẹ lọ́mọ ìwọ lọmọ wọn níjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ báńtà ó tó bá wọn èyí jẹ̀bú ẹ̀wọ̀n ẹni tí yín ní wíníwíní tó bá wù jẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní tó bá wù jẹ̀bú àfẹ́ni tiẹ̀ tó kù ṣọdún Agẹmọ ẹ̀yin lọ́mọ alágẹmọ abìdí yanrìn nílé bàbá yín iṣu 5 níṣu Ìjẹ̀bú mo níṣu 6 níṣu Ìjẹ̀bú ẹ̀yin jẹ 2 síkùn ara yín ẹ fi 2 tó kù tọrẹ òrìṣà ńlá kan ń bẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ òun náà lágẹmọ 16 mo ṣèbóhun lẹ fi 2 tó kù bọ̀ bàbá ńlá bàbá tiyín ti ń náwó dọ́là kóyìnbó tó gbówó dọ́là dé òyìnbó gbówó dọ́là dé tán owó bàbá yín tún ń pele sí i ni lọ́sẹ̀ máa ń pẹ́ kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó aṣọ tó wọ̀ yí owó ni aago tó ń bẹ lọ́wọ́ ẹ̀ owó ni bàtà ẹsẹ̀ owó ni ìwọ fún alárẹ̀ owó ni wọ́wọ́ kì í wọ́wọ́ tì òní wọ́wọ́ tì òní kánjú kú ẹ̀yin lọ́mọ Ìjẹ̀bú tí ń kọ́kọ́ rẹ̀ jápe nà lágbára lọ́wọ́ olúdáyé òní kánjú kú òní kàn yọnu òní wáṣọ ya tó fẹ́ sọ́nù ní kẹyìn ayé ẹ ó máa dára fún ẹ dalẹ́ òní kàn jọ̀gàn tẹ́wọ́ àdúrà yìí síwájú o jíjí tí mo jí mo bẹ́ yẹ gúnlùgún lórí agogo ilẹ̀ ó ń pọ̀ tún wá gbé ó ń fèsì wá gbò mo léwé kí ló ń jà ó lóun ń jáwé àgbélé.